ṣé mo ní sè nínú ọ̀rọ̀ ilé ayé ẹ̀, yes or no? Of course now, àṣìyàwó mi báwo ló ṣe ní sè nínú ayé mi. àtìgbà tádébáyọ̀ àti àwọn ọmọ Sunday tẹ́ ti kúrò lásìnà láyé àsìnà àti pa Áfíríkà. kí ló ṣe jẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ sọ̀gá di transformer báyìí ẹ̀ mọ̀ nígbà tí pẹ̀lú transformer ó máa laná ni. kò yé mi àbí 2 million 3 million nǹkan tí mò ń gbọ́ ti yé mi. bí ìmọ̀ báwọn èèyàn kàn ṣe máa ń pe owó bíi pé owó tí ẹ̀ wà important ẹ̀ ń pe 2 million 3 million láì ṣe 2,000 àbí 20,000 téèyàn kan lè. ó ṣògbọ́n ní dídí náà ṣé o mọ iye ọjà tá à ń sọ yìí ni kódà ẹsẹ̀ ti kán mi ò lè dìde o. ẹ̀dẹ́ ìwé ọmọ pàṣẹ ayé yìí ti bàjẹ́ dànù dà. klọ́ọ̀bù ní ẹ̀tọ́ Dani Alves wáyé ẹ̀. ṣé ò rẹ̀ yìí ta ló ń bi ṣé mo bọ̀ wọ bọ́ọ̀lù. olùṣètò yóò fi mọ̀ pé ojú olórí ikú ló fi hàn ká. jẹ́ tán ó tún gba fóònù lọ́wọ́ màmá. ó mọ̀ ọ́n mọ̀ gbá ní sà.